A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àwọn ẹgbẹ́ alátakò pàápàá jùlọ People's Democratic Party (PDP), New Nigeria People's Party (NNPP) àti Labour ni wọ́n ti ń sun ẹ̀jẹ̀ bí àwọn tó lààmìlàaka láàrin ẹgbẹ́ wọn ṣe ń bọ̀dẹ̀ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Èyí ló mú ẹgbẹ́ òṣèlú PDP, NNPP àti àgbájọwọ́ ẹgbẹ́ òṣèlú fi ẹ̀sùn kan ìṣèjọba tí APC ń darí wípé wọ́n ń fi owó ìlú tan àwọn ọmọ ẹgbẹ́ wọn láti bọ̀dẹ̀ sí ọ̀dọ̀ wọn. Sí ìfèsì sí ẹ̀sùn yìí, APC kí àwọn ọmọ ẹgbẹ́ tuntun wọ̀nyí káàbọ̀ bí wọ́n ti da ẹ̀sùn àwọn ẹgbẹ́ alátakò yìí nù wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n ní tìkálára wọn ni àwọn olóṣèlú yìí fi ń darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn nítorí àṣeyọrí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú ìgbésẹ̀ ìrètí ọjọ́ ọ̀la rere tí wọ́n gùn lé. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 18 oṣù kejì ni àkọọ́lẹ̀ ṣe àfihàn wípé ó lé ní 300 ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí ó ti kọjá sí APC láàrin oṣù kejì ọdún 2024 sí oṣù kejì ọdún 2025 pẹ̀lú àwáwí fàákájà àárín ẹgbẹ́ òṣèlú wọn ní ìpele ti ìpínlẹ̀ àti gbogbogbò gẹ́gẹ́ bí ìdí tí wọ́n fi ń fi ẹgbẹ́ sílẹ̀. Bákan náà lọ́mọṣorí ní NNPP àti Labour, gbogbo wọn ni wọ́n ń pàdánù ọmọ ẹgbẹ́ sí ọ̀dọ̀ APC pẹ̀lú àwáwí kan náà. Àná ọjọ́rú ni gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori, aṣíwájú rẹ̀ àti olùdíje du ipò igbákejì ààrẹ ọdún 2023 láti PDP, Ifeanyi Okowa pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ kọjá sí APC. Ìkéde yìí wáyé ní ìlú Asaba láti ẹnu Sínátọ̀ James Manager lẹ́yìn ìpàdé oníwákàtí 6 tí ó wáyé ní ilé ìjọba. Manager ṣàlàyé wípé gbogbo ọmọ ẹgbẹ́ PDP títí kan gómìnà àná Okowa, agbẹnusọ alága ẹgbẹ́ ní ìpínlẹ̀, gbogbo alága ìjọba ìbílẹ̀ àti àwọn mìíràn ni wọ́n ti fẹnukò àti kọjá sí APC. Ó ní àwọn kò lè tẹ̀síwájú nínú ọkọ̀ ojú omi tó ń rì. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Rivers, Aniago Charles náà fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀. Ó ní àwọn nílò láti yí ojú náà padà. Ìdí nìyí tí àwọn fi ṣe ìpinnu tí yóò túbọ̀ mú ìdàgbàsókè bá ìpínlẹ̀, ààbò àti ìgbáyégbádùn ará ìlú ní pàápàá jùlọ láti rí i wípé kò sí ìdíwọ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Delta. Èyí ń wáyé bí igbákejì alága ìjọba ìbílẹ̀ Agége ní ìpínlẹ̀ Èkó, Ọ̀gbẹ́ni Olúwagbénga Abíọ́lá ṣe jọ̀wọ́ ìgbésẹ̀ rẹ̀ láti du ipò alága níbi ìdìbò ìjọba ìbílẹ̀ Kánsù tó ń bọ̀ lọ́nà ní ọjọ́ 12 oṣù keje ọdún 2025. Abíọ́lá ní òun jọ̀wọ́ ìdíje yìí fún Abdulganiyar Ọbaṣá tí í ṣe ọmọkùnrin agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbaṣá. Abíọ́lá tí í ṣe ọmọlẹ́yìn fún agbẹnusọ ní ìpinnu yìí wáyé látàrí àtìlẹ́yìn rẹ̀ fún Ọbaṣá bí ó ti sẹ́ wípé ẹnikẹ́ni kò fi tipátipá mú òun láti jọ̀wọ́ ìdíje. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN lánàá ni Abíọ́lá ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ẹgbẹ́ àti agbẹnusọ ìpínlẹ̀ Èkó. Ó tẹnumọ́ wípé fúnra òun lòun fínúfẹ́dọ̀ jọ̀wọ́ ìdíje láti fi ṣe àtìlẹ́yìn fún ọmọ Ọbaṣá. Ọjọ́ Ajé ni àwọn tí ọ̀rọ̀ kàn ní Agége rọ Ọbaṣá kí ó jẹ́ kí ọmọ rẹ̀ Abdulganiyar díje du ipò alága Kánsù pẹ̀lú àwáwí lórí ipa rere tí agbẹnusọ ti ní sí ìdàgbàsókè àti ipò rẹ̀ láàrin ẹgbẹ́ ní agbègbè. Láti fèsì sí àhesọ tó ń lọ wípé tipá ni wọ́n fi mú Abíọ́lá ni ó fi ní Ọbaṣá ni ó sọ òun di ohun tí òun dà lónìí, òun kò sì lè ṣe lòdì sí ìtọ́ni ẹgbẹ́ tàbí Ọbaṣá. Ó ní ọdún 2016 ni gómìnà fi òun jẹ alákòóso ìjọba ìbílẹ̀ Agége nípa àtìlẹ́yìn Ọbaṣá. Èyí ló sọ òun di ọ̀gá Kánsù tí ó kéré jù ní ìpínlẹ̀ Èkó ní ìgbà náà. Lẹ́yìn èyí ni Ọbaṣá fi jẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ìròyìn nígbà tí ó di agbẹnusọ ní ọdún 2015. Abíọ́lá ní bí ó tilẹ̀ jẹ́ wípé ó wu òun láti di alága nítorí kò sẹ́ni ohun rere kò wù, ṣùgbọ́n níwọ̀nba ìgbà tí ẹgbẹ́ ti sọ̀rọ̀, òun kò lè yí wọn lóhùn padà. Gbogbo adarí ẹgbẹ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn ti pa ohùn pọ̀, wọ́n ti ní kí Ọbaṣá fa ọmọ rẹ̀ sílẹ̀, òun sì ti tẹ̀lé ìpinnu ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti tún bẹ̀rẹ̀ ètò oúnjẹ fún àwọn akẹ́kọ̀ọ́. Mínísítà fún ìgbáyégbádùn aráàlú Dókítà Yusuf Sununu ni ó ṣe àfihàn yìí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn àjọ tí kìí ṣe ti ìjọba NGOs pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba tí ó wáyé ní ìlú Àbújá. Sununu ní ìṣíde rẹ̀ yóò wáyé láti fi sàmì ayẹyẹ ọdún kejì Ààrẹ Bọ́lá Tinubu lórí àlééfà. Wọ́n ní ìgbésẹ̀ yìí wà fún láti fi gbógun ti ebi láàrin àwọn ọmọdé àti àlékún ètò ẹ̀kọ́ jákèjádò orílẹ̀-èdè. Sununu ṣàlàyé ìgbésẹ̀ wọn láti pèsè oúnjẹ tó ṣara lóore tó ń jáde láti ilẹ̀ wa fún àtìlẹ́yìn ìlera àwọn ọmọ àti àgbẹ̀ ní agbègbè. Ó tẹnumọ́ ìdí láti ní ọwọ́ mímọ́ pẹ̀lú àjọṣepọ̀ láti lè ṣe àgbékalẹ̀ ètò ọlọ́jọ́ pípẹ́. Èròǹgbà wọn ni láti mójútó àwọn ọmọdé tí ó tó mílíọ̀nù 10 àti àlékún ètò ẹ̀kọ́ ní ìdá 15 nínú ọgọ́rùn-ún 15% títí ìparí ọdún 2025. Mínísítà tẹ̀síwájú wípé èròǹgbà wọn ni láti bọ́ àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ onípele kìíní sí ìkẹta primary 1 to 3. Bákan náà ni àwọn fẹ́ fi èyí ṣe àdínkù àìní èròjà oúnjẹ tó pé lára reduce malnutrition kí àwọn akẹ́kọ̀ọ́ lè máa wá sí ilé-ìwé déédéé. Ó ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀nà kan gbòógì láti gbógun ti ebi bí ó ti rọ ìlú, òbí àti àwọn aláṣẹ kí wọ́n rí ìgbésẹ̀ yìí ní ìrónilágbára àwọn obìnrin àti àgbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé ìtajà orí ẹ̀rọ ayélujára kan, Temu, láti ilẹ̀ China ní àwọn oníbàárà wọn láti Nàìjíríà ti ń fi ẹ̀hónú wọn hàn. Àgbéyẹ̀wò tí iléeṣẹ́ ìròyìn náà ṣe lónìí ní ìpínlẹ̀ Èkó ṣe àfihàn wípé lára àwọn oníbàárà wọn mìíràn kò gbà wọ́n gbọ́ mọ́ pẹ̀lú ìpolówó ọjà tí wọ́n fi ń hàn wọ́n àti ohun tí wọ́n ń gbé wá fún wọn. Lára àgbéyẹ̀wò náà ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníbàárà pẹ̀lú àgbéyẹ̀wò orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pàápàá jùlọ ní Nairaland àti TikTok. Ìròyìn jábọ̀ wípé Temu tí ó bẹ̀rẹ̀ ọjà títà ní Nàìjíríà nínú oṣù kọkànlá ọdún 2024 ni wọ́n wọ ọjà pẹ̀lú ìbínú ìpolongo aggressive marketing campaign àti ọgbọ́n ìpolówó ọjà lẹ́dínwó tí ó yanilẹ́nu. Èyí ni wọ́n fi ń fa àwọn oníbàárà mọ́ra pẹ̀lú owó tí kò ga jara lọ tí wọ́n ń gbélé ọjà. Bí àwọn kan ṣe ń yìn wọ́n lórí ẹ̀dínwó, fífi ọjà ránṣẹ́ ní kíákíá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn kan ń kérora wípé pẹ̀lú ìrírí tí wọ́n ti ní nídìí àti bá wọn ra ọjà. Ẹnìkan lórí TikTok, Imani, ṣàlàyé wípé láti ìgbà tí Temu ti bẹ̀rẹ̀ ọjà títà ní Nàìjíríà lòun ti ń bá wọn ra ọjà. Ọ̀pọ̀ àwọn ohun tí òun bá béèrè fún ni ó máa ń dára, yàtọ̀ sí ìwọ̀nba nínú rẹ̀ tí kò tẹ́ òun lọ́rùn tí òun sì ń dá padà tí wọ́n á sì dá owó padà fún un. Olúwátọ̀míwá láti Nairaland ní ẹ̀ẹ̀mẹta tí òun ti béèrè fún ọjà lórí Temu ni ó tẹ́ òun lọ́rùn, bí ó ti fi kún un wípé ènìyàn gbọ́dọ̀ ṣọ́ra láti mọ irúfẹ́ ọjà tí ó fẹ́ rà, àwòrán rẹ̀, bí ó ti tóbi tó, bí ó ti nípọn tó, bí ó ti jẹ́ ojúlówó tó, ìwọ̀n rẹ̀ pàápàá jùlọ bí ó bá jẹ́ báísíkù, sewing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kagame láti TikTok ní ìpolongo wọn ni ó yí òun lọ́kàn padà. Kò sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tàbí ayélujára tí wọ́n ti kì í polówó wọn, ṣùgbọ́n àwọn kan kọrọ ojú sí ẹ̀bùn ọ̀fẹ́ tí wọ́n fi ń lọ àwọn oníbàárà. Wọ́n ní àwọn rí èyí gẹ́gẹ́ bí ẹ̀tàn. Bákan náà ni àwọn kan ní ọjà wọn kìí ṣe ojúlówó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àgbà olórin Fújì Wasiu Ayinde Marshal tí gbogbo ènìyàn mọ̀ sí K1 The Ultimate ti fi ìfẹ́ rẹ̀ hàn sí ìjọ Celestial Church of Christ (CCC) bí ó ti ní ọmọ ìjọ mímọ́ nítòótọ́ ni òun jẹ́. Ayinde tí í ṣe Mùsùlùmí ṣe àfihàn yìí níbi àkálẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ètò amóhùnmáwòrán Àgbàlẹ̀tù lánàá Ọjọ́rú. CCC tí wọ́n pè ní Sẹ̀lẹ̀ jẹ́ ìjọ aládùúrà tí ó ti wà tipẹ́ tí Samuel Oshofa dá sílẹ̀. Àwọn ọmọ ìjọ wọn a máa wọ aṣọ funfun tí wọ́n ń pè ní sùtánà níbi ìsìn tí wọn kò sì gbọdọ̀ wọ bàtà ní gbogbo àkókò tí aṣọ sùtánà yìí bá wà ní ọrùn wọn tàbí tí wọ́n bá wà ní àyíká ilé ìjọsìn. Gẹ́gẹ́ bí àlàyé Quam1,
Ó ní ìpòǹgbẹ àti mọ Ọlọ́run sí i ni ó mú òun darapọ̀ mọ́ ìjọ Sẹ̀lẹ́, èyí sì jẹ́ ìwúrí fún òun. Ó ní àti ẹ̀sìn Islam àti Kìrìsìtẹ́nì ni òun gbé yẹ̀wò láti lè mọ Ọlọ́run sí i, òun kò sì kábàámọ̀. Àfihàn yìí wáyé lẹ́yìn ọ̀rọ̀ kan tí olórin yìí sọ láìpẹ́ yìí wípé àwọn àáfàá kan ganu sí i níbi ìpalẹ̀mọ́ òkú ìyá rẹ̀. Ọ̀rọ̀ yìí ti wá di ìlúmọ̀ọ́ká àkànlò èdè tó ń lọ nígboro bí àwọn kan ṣe túmọ̀ gbólóhùn Qam 1 yìí sí wípé ó tàbùkù àwọn àáfàá, ṣùgbọ́n olórin yìí ní òun kò ṣẹ̀ ẹnikẹ́ni, òun kò sì rí ìdí àti máa tọrọ àforíjì lọ́wọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.